A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ ICPC ti ṣe àfihàn documents àti electronic devices tí wọ́n ní àwọn rí ní ilé El-Rufai l'Àbújá. Lánàá ni ICPC ṣe àfihàn yìí ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti fi tako ẹ̀sùn ní bílíọ̀nù kan náírà tí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna pè tako ICPC. El-Rufai ni ó tako ICPC lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní illegal arrest, detention àti bí wọ́n ṣe lọ gbọn ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ní oṣù tí ó kọjá. Nínú ẹ̀sùn sí ilé-ẹjọ́ ni ICPC ti rọ ilé-ẹjọ́ kí ó dá ẹ̀sùn El-Rufai nù nítorí àwọn ṣiṣẹ́ lábẹ́ òfin. Àwọn ti kọ́kọ́ fi search warrant ránṣẹ́ ní ọjọ́ 18 oṣù kejì kí àwọn tó gbé ìgbésẹ̀ ní ọjọ́ 19 oṣù kejì láàrin aago 2:23 àti aago 4:04 ní ojúlé 12 òpópónà Mambila, Aso Rock, ìlú Àbújá. Àjọ yìí ní àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá sin òṣìṣẹ́ wọn lọ ilé El-Rufai. Bákan náà ni gbogbo ìgbésẹ̀ wọn ṣe ojú ìyàwó El-Rufai, Hadiza, àti ọmọkùnrin rẹ̀ Mohammed. Lára àwọn ẹrù tí wọ́n ṣe àkọọ́lẹ̀ wípé àwọn kó láti ilé El-Rufai ní oríṣiríṣi documents níbi tí a ti rí share certificate láti Ecobank, ìwé ilẹ̀, student financial services papers, valuation reports, deed of assignment, media publicity material láti ọ́fíìsì gómìnà àná, flash drive 9, memory card ẹyọkan, hard drive 7, oríṣiríṣi laptops, ẹ̀rọ alágbèéká lọ́lọ́kan-ò-jọ̀kan níbi tí a ti rí BlackBerry, Nokia, Toshiba, Samsung Adios, Google Adios àti devices 18 mìíràn títí kan tablet àti charger. ICPC ní gbogbo rẹ̀ ni àwọn ṣe àkọọ́lẹ̀ rẹ̀ tí wọ́n dì papọ̀ fún àgbéyẹ̀wò forensic analysis gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ìwádìí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mọ̀lẹ́bí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna tí ó wà ní àhámọ́ Nasir El-Rufai ti bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn ICPC ṣe wípé àwọn rí ohun èlò tí wọ́n fi ń táàpù ìlà ìbánisọ̀rọ̀, wiretapping equipment and secret documents ní ilé wọn l'Àbújá. Bákan náà ni aya El-Rufai, Hadiza Ismail náà sọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé òun wà níbi àjọ ICPC tí ń tú ilé, kò sí ohun tí ó jọ ohun èlò bẹ́ẹ̀, irọ́ ni wọ́n ń pa. Báwo ni àjọ ìjọba ò ṣe ní ìfọkàntẹ̀? Gẹ́gẹ́ bí àlàyé mọ̀lẹ́bí, wọ́n ní El-Rufai ní ẹ̀tọ́ àti dákẹ́ má fèsì sí ẹ̀sùn àjọ ICPC lórí wíwá tí wọ́n wá ilé rẹ̀ títí di ìgbà tí wọ́n á fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Àtẹ̀jáde tí ọmọkùnrin El-Rufai tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti Kaduna North Federal Constituency, Mohammed Bello El-Rufai, fi léde lánàá gẹ́gẹ́ bí aṣojú ẹbí ni ó ti ṣàlàyé wípé ó ṣeni láàánú wípé irúfẹ́ àjọ bíi ti ICPC lè bá wọn lọ́wọ́ nínú àrékérekè. Nítorí àkọọ́lẹ̀ ni àwọn ṣe mú lójúṣe láti ṣe àfihàn ìwà àrékérekè tí ICPC hù. Ó ní ICPC fẹ́ mọ̀ọ́mọ̀ gọ sí abẹ́ àìsọ̀rọ̀ El-Rufai tako bí wọ́n ti ní ó kọ̀ láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Olóyè kan láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, Ayékòótọ́ Akíndélé, ti ní ẹ̀sùn wípé wọ́n ṣe àwárí ohun èlò tí wọ́n fi ń táàpù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ilé gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ò yẹ kó jẹ́ ìyàlẹ́nu. Ìròyìn jábọ̀ wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn ICPC ṣe àwárí àwọn ohun èlò tí wọ́n fura wípé wọ́n fi ń táàpù ọ̀rọ̀ lórí ìlà àti láti rí àwọn ohun tí ó ṣe pàtàkì sensitive security documents ní ilé El-Rufai ní Àbújá. Ṣùgbọ́n mọ̀lẹ́bí gómìnà àná nínú àtẹ̀jáde sẹ́ ẹ̀sùn yìí bí wọ́n ti ní kò sí ohun tí ó jọ irúfẹ́ ohun èlò bẹ́ẹ̀ nínú ilé wọn. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X, Ayékòótọ́ ní ẹ̀sùn tí wọ́n ṣe àwárí nínú ilé El-Rufai ò yẹ kí ó jẹ́ tuntun nítorí El-Rufai fúnra rẹ̀ ti fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise wípé òun ṣe ẹ̀ṣẹ̀
ẹ̀ṣẹ̀. Kò sí ìdí fún ẹnikẹ́ni láti sọ wípé kò ṣe ẹ̀ṣẹ̀ tàbí kí àwọn kan máa sọ wípé àjọ ICPC ni ó ń wá ẹ̀sùn sí i lẹ́sẹ̀. Ojútáyé ni El-Rufai ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ikọ̀ ọlọ́pàá láti ìpínlẹ̀ Ondo fìdí ìkọlù àti ìṣekúpa àgbẹ̀ kan tí ó wáyé ní ojúnà Àgúnlá Farm Road, Ayédè-Ọ̀gbẹsẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ múlẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Àbáyọ̀mí Jimoh ni ó fìdí ìkọlù yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn bí ó ti ní alẹ́ àná láàrin aago 9 ààbọ̀ ni àwọn gba ẹ̀sùn. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé olóògbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ben Daniels àti ìkejì rẹ̀ James Nnekwu wà lórí ọkọ̀ alùpùpù ni àwọn agbébọn kọlù wọ́n. Jimoh ríbi mórí bọ́ ṣùgbọ́n ọwọ́ ba Daniel. Lẹ́yìn tí wọ́n pa á tán ni wọ́n ju òkú rẹ̀ sí ẹ̀gbẹ́ ojúnà. Lójú ẹsẹ̀ ni ọlọ́pàá dé ibi ìṣẹ̀lẹ̀, gbé òkú rẹ̀ kí wọ́n tó lọ fi pamọ́ sí ibi ìgbókùúsí. Nnekwu ti wà ní abẹ́ ìṣọ́ ọlọ́pàá fún ààbò nítorí awuyewuye ti bẹ́ sílẹ̀ lórí ìlẹ̀dí àpòpọ̀ bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ọlọ́pàá wá rọ àwọn olùgbé kí wọ́n ṣe sùúrù, jáwọ́ nínú à ń dí ojúnà tàbí dá wàhálà sílẹ̀ tí ó lè dí àlàáfíà ará ìlú lọ́wọ́. Iléeṣẹ́ ìròyìn náà ní jábọ̀ wípé àwọn ọ̀dọ́ ìlú Ayédè-Ọ̀gbẹsẹ̀ dí gbogbo ojúnà márosẹ̀ Àkúrẹ́ sí Ọ̀wọ̀ pa lówùúrọ̀ òní láti fi ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣekúpa láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adamu Atiku Abubakar tí í ṣe ọmọkùnrin igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar ti kọ̀wé fipò sílẹ̀ kúrò ní ipò kọmíṣánná fún iṣẹ́ àti ìdàgbàsókè agbára ní ìpínlẹ̀ Adamawa. Nínú lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ tí ó kọ lánàá ọjọ́ 2 oṣù kẹta ọdún 2026 tí ó fi ránṣẹ́ sí gómìnà Ahmadu Umaru Fintiri ni Adamu ti ní ìpinnu rẹ̀ jẹyọ látara ìrònú jinlẹ̀ àti àgbéyẹ̀wò. Ó ṣe àpèjúwe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ní àǹfààní ńlá bí ó ti dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àǹfààní tí ó fún un láti dá sí ìdàgbàsókè ìpínlẹ̀. Bákan náà ni Adamu fi ìmoore rẹ̀ hàn sí àwọn ará ìpínlẹ̀ fún àtìlẹ́yìn wọn ní gbogbo àkókò tí ó lò ní ọ́fíìsì. Kí ó tó kọ̀wé fipò sílẹ̀ ni Adamu ti pinnu àti má tẹ̀lé gómìnà bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Kò sẹ́ni kófìrí rẹ̀ láàrin àwọn kọmíṣánná 22 tí wọ́n sin gómìnà Fintiri ṣe ìkéde àyípadà rẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP lọ APC ní ọjọ́ 27 oṣù kejì ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni mínísítà ìlú Àbújá Nyesom Wike gbè lẹ́yìn àtúpalẹ̀ òfin ètò ìdìbò ọdún 2026 bí ó ti fi ẹ̀sùn kan mínísítà náà fún ọkọ̀ ìrìnnà Rotimi Amaechi wípé ó jẹ́ alágàbàgebè ènìyàn pẹ̀lú bí ó ti ń bu ẹnu àtẹ́ lu ètò ìdìbò orí ẹ̀rọ ìgbàlódé tí ó ní òfin kò wọ́gi lé ṣíṣe àfihàn èsì ìdìbò lórí ẹ̀rọ. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ni Wike ti ní Amaechi ṣe lòdì sí àfihàn èsì ìdìbò pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ lábẹ́ ìṣèjọba Muhammadu Buhari. Ó tún wá ń bu ẹnu àtẹ́ lu ìpèsè rẹ̀ nínú òfin tuntun tí ó fi ààyè gba manual transmission níbi tí electronic transmission ti kùnà látàrí àìsí nẹ́tíwọ̀kì tó múnádóko. Wike ní ọ̀rọ̀ lórí electronic voting ti kọ́kọ́ jẹyọ lábẹ́ ìṣàkóso Buhari tí àwọn èèyàn bíi Rotimi Amaechi kò fi ọwọ́ sí. Ohun yìí kan náà ló tún wá ń béèrè fún electronic transmission. Amaechi kọ̀ nítorí ó ti rò wípé kò ní ṣe àǹfààní fún ọ̀gá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń ṣàmójútó ọmọ Nàìjíríà ní ilẹ̀ òkèèrè NIDCOM ti kéde lánàá wípé àwọn kò tíì gba ẹ̀sùn pàjáwìrì kankan láti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ Iran ṣebùgbé pẹ̀lú bí ìṣòro ààbò ṣe ń lékún sí i láàrin Iran, US àti Israel. Gẹ́gẹ́ bí àlàyé láti ọ̀dọ̀ alukoro àjọ NIDCOM Abdulrahman Balogun ni wọ́n ti ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ Nàìjíríà lè wà ní Iran, kò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó ti kàn sí
NIDCOM fún ìrànlọ́wọ́ nígbà tí wọ́n béèrè òye ọmọ Nàìjíríà tó ń fi Iran ṣebùgbé. Balógun ní àwọn kò ní irúfẹ́ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n lọ béèrè lọ́wọ́ Ministry of Foreign Affairs, àwọn kọ́ ló ń ṣàmójútó ẹ́mbásì. Láì jẹ́ wípé aráàlú béèrè fún ìrànlọ́wọ́, kò sí ohun tí àwọn lè ṣe. Àwọn kò lè fi tipátipá kó wọn kúrò ní Iran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.